Àkọ́bí Odùduwà ibi tó wọlé sí nìyẹn òun náà pè ní onípópó pópó ọlọ́mọdé ni ọlọ́mọ yọyọ ọlọ́mọ wẹ́wẹ́ kò sí àdúrà tá a gbà láti ìṣẹ̀ǹbáyé tí kì í gbà lórí ẹ̀ onípópó òun nìyẹn òun ló fi jẹ́ pé ní ọdọọdún ni a máa ń bọ. àgbààgbà ìlú bó ṣe bá wọn ìyá mi ọ̀gbàmùgbàmù bí àgbà alágbogbo jẹ́ àwọn bàbá tó kọ́kọ́ àti àdálálẹ̀ lú mo ṣe báyìí o mo ṣe bá ọmọdé ìlú mo ṣe bá obìnrin ìlú o igun mẹ́rẹ̀ẹ̀rin ìlú mọ̀bá mo ṣe báyìí o onímọ̀ bọ̀wọ̀ bá ti ní gbá gbọ́tẹ̀ wọlé bó ṣe bàbá yìí o. a fẹ́ bẹ̀rẹ̀ àdúrà lórí ìlú Moba àdúrà wa sì máa gbà á sì máa ṣẹ. gbogbo ọmọdé ìlú àgbàlú tó wà lórí pọ́pọ́ báyìí níwà kọ̀ọ̀kan ní wíìtì báyìí. àti ìjọ amakọ̀tù báyìí lọ lọ́dún tó ń bọ̀ o. àníyàn kú o. aboyún ilé bìtìbìtì re. àgọ̀tí òbí àtọwọ́ àlàbòsù. agbóhùn yẹn ni tó dì sínú agbóhùn yẹn agbóhùn ọmọ. lásìkò kábíyèsí aláàjì wa Adisa onímọ̀ọ̀bà ọ̀gbágbàkirigbà torí orúkọ náà pọ̀ba aládé. ikú ò ní pa fún àrò onígbèdè fún ẹ báyìí. lásìkò tìyẹ báyìí ìlú ẹ máa tùbà ìlú ẹ máa tùṣẹ a máa gbóhùn eku àtọmọdé ìlú ò ní ṣọ́kú mọ́ wa lọ́wọ́ àgbààgbà ló ò ní ṣọ́kú mọ́ wa lọ́wọ́. gbogbo aboyún ìlú Moba wọ́n á gbọ́ tibitire ẹnìkan ń gbèbí ewúrẹ́ bẹ́ẹ̀ ni ẹnìkan ń gbèbí àgùntàn wọ́n ti dì í sínú wọ́n fi ọ̀tún kúnlẹ̀ wọ́n fi òsì dìde wọ́n fi òsì kúnlẹ̀ wọ́n fi ọ̀tún dìde lásìkò kábíyèsí onírasaki gbogbo onímọ̀ bàbá ń bá àmọ́ orúkọ náà ń pọ̀ baládé. gbogbo àwọn oníkámẹ́rà wa náà tó wá ń bá wa ṣàjọyọ̀ ní ìlú Moba báyìí òkìkí ńláńlá ló máa jẹ́ tiwọn ìlú òyìnbó ńláńlá ni gbogbo wọn máa wọ̀ owó ńláńlá náà máa fi ṣe ilé ayé gbogbo àwọn ọlọ́pàá wa tó wá dúró tì wá
ọ̀ ní fìbọn pa wọ́n fún wa. ọmọ máa gbapò ńláńlá mọ́ promotion ọmọ máa gbà. ipò ńláńlá ló máa lọ. bó o ṣe ń ṣe bẹ́ẹ̀ náà ló máa rí bẹ́ẹ̀ náà ló ti máa jẹ. gbogbo àwọn orúmọlẹ̀ mọ̀ bá máa wà lẹ́yìn ẹ̀. àṣírí ẹ̀ máa bò. ẹni bá ní káṣírí ẹ̀ máa bò ní ṣojú ẹ̀ bá láṣírí ẹ̀ máa bò lójú tẹ̀. ó máa tọrọ jẹ lọ́wọ́ ẹgbẹ̀ ìlẹ́yìn. wọ́n máa tọrọ jẹ lọ́wọ́ ẹni. nítorí ẹja ń tọrọ omi mu nínú odò ni a kàn ń tọrọ yàrá gbé lábẹ́ ẹlẹ̀ ni gbogbo ọmọ máa tọrọ jẹ lọ́wọ́ ẹni. ìlú Moba á tún bá ìlú Moba á tún jẹ àní rábùrú ìlú Moba yìí o. bó ṣe bá yìí o. bó ṣe bá yìí o. bó ṣe bá yìí o. nílẹ̀ Nàìjíríà ní kó máa ṣẹlẹ̀ a fi àsìkò yìí a fi gbàdúrà fún olórí wa orílẹ̀-èdè Nàìjíríà wa tó ń bọ̀ Aṣíwájú Ahmed Bọ́lá Ahmed Tinubu Jagaba ń bọ̀ òdodo jẹ ẹ̀yin
ẹ̀yin onípópó ẹ dìde bá wa ti lẹ́yìn o. ẹ jẹ́ kí ìfẹ́ ọmọ Yorùbá kó dìde o. olùbá aṣáájú Ahmed Bọ́lá Tinubu ó sọ di àrùn orílẹ̀-èdè. ọmọ Yorùbá tàtà ní àgbàdo Yorùbá ní ìfẹ́ gbogbo ìlú Nàìjíríà kó papọ̀ wọ́n fi Bọ́lá Ahmed ṣe olórí primary tó máa ṣe olùkóbo ní o. wọ́n wọ́n ní primary òun náà ní kò ṣe ìrètí ògo ìyálájẹ ìdílé Moba àti gbogbo àwọn olóyè pátápátá látòrí bàbá ọba ìyá ọba ọlọ́wọ́ ọba o nítorí kálukú ti mú tọ́nà pọ́pọ̀ ọmọdé pátápátá tàbí ṣètùtù ọmọdé àtàgbà nígbẹ́ ọlọ́ba àti púpọ̀ rọ́pò fún ẹ̀yìn aláìmọ̀ fún ọ̀pọ̀ ìyá wa àwọn ìyá wa òkú ọ̀run wa tó ti lọ gbogbo ọlọ́run bá wa dáríjì wọn o bá dáríjì wọn o bá foríjì wọn bá foríjì wọn aṣèrántí ọdún ìyálóde Moba ìyálájẹ igbó ìyálóde ọmọ Kásùmù ọlọ́ba àfọ̀rúnkẹ́ ọlọ́ba àfọ̀rúnkẹ́ àwọn sàbúkàtù ìyáṣọ́ ọlọ́ba àfọ̀rúnkẹ́ ọmọ ẹ̀ náà tó lọ láìpẹ́ ọlọ́ba àfọ̀rúnkẹ́ ọmọ ìyá tó náà tó lọ bá gbogbo àwọn tó kù bọ́lọ́ dáa má jẹ́ kẹ́mi kan tó dáadáa sáà fẹ́ lóde sí ìṣẹ̀lẹ̀ Nàìjíríà ìlú Ọ̀yọ́ ìpínlẹ̀ orúkọ mi ni ọmọọba Dr. Razak Adébọ́lá Adisa onímọ̀ọ́ba ẹkùn ti ìlú Moba àkọ́bí Odùduwà ibi tó wọlé sí nìyẹn òun náà pè ní onípópó pópó ọlọ́mọdé ni ọlọ́mọ yọyọ ọlọ́mọ wẹ́wẹ́ kò sí àdúrà tá a gbà láti ìṣẹ̀ǹbáyé tí kì í gbà lórí ẹ̀ onípópó òun nìyẹn òun ló fi jẹ́ pé ní ọdọọdún ni a máa ń bọ wọ́n ní tó bá rú ni lójú a máa ń bilẹ̀ léèrè kì í ṣe bá ṣe wá ń pọ̀ nídìí èyí náà látún wá ń ba a wá ń bọ ní ìdákọ́ńkọ́ ẹ wo omi odò ọ̀dàn omi tó ní agbára nílùú Moba ni jẹ́ pé àti ìfẹ́ sọ púpọ̀ lórí ẹ̀ ìtàn onípópó gan àti ìfẹ́ sọ akànrà mú jáde ni òun ló fi jẹ́ pé a lè ṣe pópó kì í gbàbọ̀dé o bí wọ́n bá fẹ́ gbàbọ̀dé wọnú ìlú yìí pópó á mú mọ́lẹ̀ á sọ dídàkudà ẹni tí ní ọ̀bá dẹ̀ mọ́ kì í bọ́ o kì í lọ sí díẹ̀ kì í náwó sí sẹ̀ríà tó gbóná wà lọ́wọ́ onípópó ojú onípópó láwa yìí tí a ti ń bọ nígbà tí a bọ Ògún tán làgùn la bọ pópó torí Ògún ló la ọ̀nà òun ló fi di pé à ń bọ onípópó lẹ́nu
àdúrà mi fún gbogbo ọmọ ìlú pátá ni wípé ká má fi ọdún ṣàṣemọ́ o, irú bàbá ẹni ká máa rí o, ká má pẹ̀dín o, ká má lé sí ni o. Lásìkò tá bọ́ kópó yìí kí owó ọmọ àlàáfíà kó bẹ̀rẹ̀ sí ní wọ ìlú Moba o, nǹkan mèremère kó máa wọ ìlú Moba o, kí ọmọ gbogbo ìlú Moba kí wọ́n máa rí àpẹẹrẹ wípé a ti fún àwọn alálẹ̀ yìí lóúnjẹ jẹ. Àwa ń retí èsì látọ̀dọ̀ wọn náà wípé a gbàgbé wọn o, gbogbo ìlú Moba fún wọn lóúnjẹ jẹ lẹ́nìí, káwọn náà wá padà fún wa lóúnjẹ o, kí gbogbo ọmọ ìlú Moba àtàwọn tó ń bọ̀ lọ́nà tó hàn tí ì dé, torí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ọjọ́ 9 gbáko la fẹ́ fi ṣe àwọn ètùtù gbogbo ìlú yìí pátápátá, kí Ọlọ́run fún wa ní okun àti agbára. Mo wá ń fi àkókò yìí náà kí gbogbo ọmọ ìlú Moba pátápátá, mo dẹ̀ fàsíkò yìí kí gbogbo àwọn olóyè ìlú Moba pátá, látòrí Balógun ni o, Ọ̀dọ̀fin ni o, Àró ni o, Akọgun ni o, Ìjagunmólú, olórí ọ̀dọ́ àti àwọn yèyé oge tí gbogbo wọn dìde, àti àwọn olóyè tó hàn sí ìlú tí wọ́n pé Amẹ́ríkà ni wọ́n wà, gẹ́gẹ́ bí ìyá wa Chief Dr. Ìrètí Ògo Arówólò tó jẹ́ ìyálájé tilẹ̀ Moba. Wọn ò sí ń bí lẹ́ni, àmọ́ ọkàn wọn wà níbí, wọ́n dẹ̀ ṣe, wọ́n kú ànáwọ́ sí, torí pé èèyàn ò ní bọ́gí bọ̀pẹ̀ kó má rí ìbùkún àti oríire o, torí pé ohun tá bá láyé ni. Onígbàgbọ́ pọ́nrán ni wá nílùú Moba, ọmọ mùsùlùmí pọ́nrán, èmi ti ká lára mi, alájì lèmi ti ká wà alára wa, àmọ́ ohun tó ń jẹ́ ìṣẹ̀ṣe èyí wọn bàbá ńlá wa fi lélẹ̀ a lè gbàgbé. Òun ló fi jẹ́ pé tán fi tọ́ gbogbo wa dàgbà. Eléyìí ló mú inú wa dùn, jẹ́ pé ta fi rántí gbogbo wa. Kí n dẹ̀ tún má gbàgbé ẹ̀gbọ́n wa Ọba Ọládélé Kòsọ́kọ́ Idris, ìlú iná làwọn náà ti ṣe kékeré, ara wọn kan tán bá wọn tó di ọba nílùú bàbá wọn, gbogbo ohun náà làwọn náà ń ṣe báyìí. Gbogbo àwọn ẹ̀gbọ́n mi pátápátá látòrí bàbá ọba ọmọ Ládìsá àti olórí ẹbí Kàmọ́rù Aliu, mo fi ọlá ńlá ọba Idris Kòsọ́kọ́ oníwòrò tìwòrò mo fi kí gbogbo wọn. Mo wá ń fi ọlá yìí a fi kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá lápapọ̀, a fi kí gbogbo àwọn ọmọ Akẹnọ pátápátá nílé Ifẹ̀, látòrí baálé títí lórí ọba Díò, títí mọ́ akọ̀wé ọ̀dọ́ ilé àti gbogbo wọn. Mo fi àkókò yìí mo fi kí wọn o. A fi àkókò yìí náà a fi ń kí Ọọ̀ni Àdìmúlà Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì, àrólé Oòduà Adéyẹyè ẹni ìtàn. A fi àkókò ìṣẹ̀ṣe yìí mo fi kí wọn o. Wọ́n ti fi ọmọdé joyè, k'Ọlọ́run jẹ́ kí wọ́n fi ọmọdé jọba ilẹ̀ Yorùbá, kí Ọlọ́run jẹ́ kó sọ wọ́n di àgbà, kó ṣe wọ́n bí ògbógbódìrín, kí wọ́n dàgbà kán dògbò, kí wọ́n dàbí Tani Tadéníkáwò gẹ́gẹ́ bí orúkọ ọmọ wọn. K'Ọlọ́run kó ṣe dáadáa fún bàbá náà, k'Ọlọ́run kó ṣe dáadáa fún wọn. Mo fi àkókò yìí mo fi kí gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá. Mo fi àkókò yìí mo fi kí àbúrò mi, ọ̀gá mi, Ọba Sulaimon Adésínà Rájí Jàfó Oníbà tìlú Ibà. Mo kí gbogbo wọn pátápátá. Mo kí gbogbo ọba nílẹ̀ Àwórì, àtàwọn tí mo lè dárúkọ àtàwọn tí mo lè dárúkọ. Mo fi àkókò yìí a fi ń súre fún wọn. Gbogbo èrè tán bá sú lónìí fún gbogbo ilẹ̀ Nàìjíríà, kí Ọlọ́run jẹ́ kí gbogbo ẹ̀ kí ó gbà kó ṣẹ. Wọn kó ṣẹ mọ́ gbogbo wa lára.
ara àwọn alálẹ̀ wa tó ti lọ tán ti rìn lọ́nà tó jìn bí Òrè tilẹ̀ Mọ̀bà tí à ń bọ gbogbo wọn lénìí tí a fún gbogbo wọn lóúnjẹ lénìí kọ́lọ́hún kó ṣe dáadáa fún wọn o àwa ń fi àrólé Òrè tilẹ̀ Mọ̀bà ọba Adékúnlé Adéagbo Òrè tilẹ̀ Mọ̀bà lénìí a fi àkókò àfi kí wọn o gbogbo ohun táwọn aláṣekù ṣe tán fi lélẹ̀ òun náà là ń bá wọn ṣe yìí o àwọn ọmọ onírèké àgbéjó àwọn amákẹ́rán nífẹ̀ẹ́ tí ń jẹ́wé gbégbé àwọn ọmọ elédùn ẹ̀ láì mú kànkàn mo fi àkókò kí gbogbo àwọn onígbàgbọ́ wa àwọn pásítọ̀ wa látòrí pásítọ̀ Ṣọlá Abraham a kí gbogbo wọn o a kí àwọn sẹ̀lẹ́tò àlùmọ̀bà a kí àwọn MIV a kí àwọn gospel àwọn monty kìnìkan of fire a kí gbogbo wọn o nítorí pé a ní ìfọwọ́sowọ́pọ̀ ẹ̀sìn òfàjà a dẹ̀ kí gbogbo àwọn mùsùlùmí a kí chief imam tilẹ̀ Mọ̀bà gbogbo ibi tí wọ́n bá wà kọ́lọ́hún kó ṣe dáadáa fún gbogbo wọn wọ́n kú àfọwọ́sowọ́pọ̀ tí ìlú Mọ̀bà fi ń gún régé mo kí wọn. bí àrà bá sán tí gbó tijú máa ń mì ní mo gbóhùn eégún mo ta tí wèrè torí etí wèrè báyìí ní ìtòkúté ilé ìgbà inú wọn á dùn wọ́n ń ṣètùtù lọ́tún wọ́n ń ṣe lọ́sì èyí tójú ṣe é wò òun làwọn òye o àwọn tójú ò ṣe é wò ẹ̀ẹ́dẹ̀ rí kámẹ́rà go ò lè gbé kí kámẹ́rà bá gbé adúgbọ́n ẹni tó fẹ́ wo báwẹ̀ wọ́n gbé jáde lọ wò ń lo ẹni o tó wẹjú ó wọ gbó wa ó fẹ́ wo àṣírí wọ́n bù fọ́jú lu ni o kọ́lọ́n kó fọ́ràn kẹ́ bàbá náà ohun tójú lè wò ohun tójú ò lè wò tó jẹ́ pé ní ọba wẹjú wá sínú ìlú yìí nǹkan ń bẹ nílẹ̀ Àwórì ẹ ṣé mo dúpẹ́. Mama, ìyá Ṣẹ́gun olóko.
Any other question? To the director of La Boss Foundation, Mrs. Olapeju, we say the Lord Almighty will replenish our pockets, and every places that she's gotten this money from, the Lord will return it in 100-fold. And we look forward to a greater and better Moba Kingdom. We love you all. Thank you very much. Love you too. Bye. Ìlú Moba fẹ́ máa tùbọ̀ fẹ́ máa tùṣẹ́ orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀. Àlàbà. Àwọn arúgbó lọ́dà ọdún ó kù díẹ̀ káàtó. ní Moba máa yàn kú o. Oh
kóró.